ẹ̀yin ènìyàn wa. Yorùbá fúnra, àwọn agbésùmọ̀mí wọ́n ti wọ Èkó. Àwọn agbésùmọ̀mí wọ́n ti wọ Èkó. Ẹ wo ṣakaṣaka tẹ́ ẹ wò tí wọ́n ń tú yìí, ọta ìbọn òun ló kún inú ẹ̀ tí àwọn agbésùmọ̀mí tí wọ́n gbé wọ inú Èkó tí wọ́n gbà lọ́wọ́ wọn. Ẹ máa wo ṣakaṣaka tí wọ́n ń tú yẹn o. Ọta ìbọn ẹrù òun ló ń jábọ́ sílẹ̀ tẹ́ ẹ rí pupapupa yìí. Ọta ìbọn ni àwọn málà, àwọn Haúsá, àwọn Fúlàní ni wọ́n dì wọnú Èkó. Ìkòròdú lẹ̀ ń wò yìí o. Ìkòròdú ni wọ́n ti mú wọn. Wọ́n dì sínú ṣakaṣaka, wọ́n dẹ̀ dì okùn bámbám. Ẹ jọ kí ni wọ́n kó wá ṣe àwọn lẹ̀ ń wò yìí, àwọn tí wọ́n mú lẹ̀ ń wò yìí nínú ọkọ̀. Ẹ ti wá mọ iye oríṣiríṣi eléyìí tí wọ́n ti kó wọlé tí wọn ò rí wọn mú. Tá a bá ń sọ wípé àwọn kinní burúkú wọ̀nyí sẹ́ pé wọ́n ti pọ̀ sí gbogbo ilẹ̀ Yorùbá. Àwọn kan á máa bèèrè wípé ṣé wọ́n ṣáà tí ì dé Èkó, Benue State ló ti ṣẹlẹ̀, Port Harcourt ló ti ṣẹlẹ̀, kinní kan ló ti ṣẹlẹ̀. Ilẹ̀ Yorùbá lélẹ́yìí o. Ìlú Èkó àwọn lẹ̀ ń wò yìí, àwọn tó kó wọlé lẹ̀ ń wò yìí. Ẹ wo ọkọ̀ tí wọ́n kó sí. Ṣé ká fi ohùn sí kí bá wá gbọ́ lẹ́nu àwọn tó mú wọn pé Yorùbá níbi tá a bá dé ẹ̀jẹ̀ ká jí lójú oorun wa. Àwọn rèé o. Ṣé ti rí wọn? Àwọn tí wọ́n kó wọlé lẹ̀ ń wò wọ̀nyí. Ṣé ẹ rójú wọn tí wọ́n ń gbé nínú ìlú, tí wọ́n ń gbé pẹ̀lú ará ìlú? A ní àwọn tó ń gbé pẹ̀lú ará ìlú ìgangan fúnra ara wọn sẹ́. Kò sí ìyàtọ̀ nínú àwọn tó ń gbé àárín ìlú Fúlàní àti àwọn tó wà nínú igbó. Àjẹ́ńdà kan náà ni gbogbo wọn ní. Jẹ́ ká fi ohùn sí. Àbẹ̀kó dalẹ̀ ọ́fíìsì àti àbẹ̀kó dalẹ̀ lẹ̀ nítorí àbẹ̀. Àwọn wọn fẹ́ ya nìkan ọ̀gá wọn lè rí. Ẹdú sùn. Ẹ jáde gbogbo bẹ̀rẹ̀ jẹ́ nígbà sẹ́yìn náà. Ẹkọ ọ̀dọ̀ ọwọ́ mi rẹ̀. Ọ̀dọ̀ ẹ̀kọ́ yìí. Ọmọ ẹgbẹ́ àgbàdá ní bọ́nà. Ẹlá iṣẹ́ ẹ̀ dúró báyìí. Ìyẹn ti gbà fọ́tò gbogbo lẹ́nu rẹ̀. Ẹjọ́ kó sí lẹ́yìn. Ọmọ. Kí ló ṣẹlẹ̀ báyìí? Ọ̀yọ́ ìfẹ́ lè ṣiṣẹ́ náà yẹn. Lákẹ́tì yẹn gbà jù ẹ̀ náà. Ẹ̀sà kó yìí rè. Ọmọ. Ẹ̀sà. Ní ọ̀gá tí ní kí n fídíò ẹ̀kú sẹ́yìn sẹ́yìn. Ìwọ mẹ́fà àgbóyè àti kò. Kóyà ti kò lù. Àti ìdájú mélòó? Òun náà ni. Òun náà ló ń bẹ̀. This is driver. Ṣé wo wà níbi láti ẹ̀kọ́? Ọpẹ́ tí mo débi mo jáde ju Victor ló ṣe pé. Ẹ má. Fèsì àfẹ́sì. Àdá ẹ̀dá. Ẹyẹ kan tù. Òun náà ni gbogbo ẹ̀. Ìkèlè lè yóò lè wà láàrin. Ó lè wà láàrin ẹ̀rẹ̀ máa wọ̀ yìí. Ìyẹn lẹ̀ eléyìí náà ti kọ́ bá òun. Aṣọ ní kò yín rìn. Ọ̀gá ló ń pè mí. Ẹlọ́rajì. Ẹlọ́rajì. Sá. Hello sir. Ó yẹ máa bọ̀ bẹ́ẹ̀ ni pé ẹ bẹ́ẹ̀ lọ jáde sí Laspetech road. Mọ́tò náà ń gbé kẹ̀kẹ́ díẹ̀. Mo ti pè é. Ẹ̀sùn sẹ́yìn náà. Ẹ̀sùn sẹ́yìn. Adúró báyìí gbọ́n. Ọ̀gá inú abẹ. Ó wà ní mọ́tò.
wà ní mọ́tò ẹ̀ lọ kámẹ́rà ìbọn náà wà bẹ́ẹ̀ gbọ́dọ̀ wà ní mọ́tò inú mọ́tò ẹranko ní sílẹ̀ kẹ́kọ̀ọ́ yìí. ẹ má pariwo ẹ lọ sà ok àwọn olóyè. ṣé iná ẹ̀ bá wa rí ẹ rí àwọn kan tí wọ́n gbà ní ọwọ́ wọn èkó lẹ̀ ń wò yìí o ẹ wá sọ fún wa àtòru àtọ̀sán tí wọ́n ń kó oríṣiríṣi àwọn kan ń wọlé ẹ má gbàgbé pé ọkọ̀ Dangote wọn kì í máa ń ṣẹ́ẹ̀kì ẹ o ọlápẹ ilé jẹ́ bọ́ọ̀sì ni o ọkọ̀ Dangote wọn kì í yẹ̀ wò o ṣe ti mọ oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n ti fi ọkọ̀ Dangote kó wọlé níbo là ń lọ báyìí lórílẹ̀‐èdè yìí èkó lélẹ́yìí o Lagos State òun lẹ̀ ń wò yẹn torí tá a bá ń sọ ẹ máa ní èkó wọn lè débẹ̀ èkó ṣé wọn ṣáà tí ì dé èkó rèé o kò síbi tí wọn ò sí nínú gbogbo ilẹ̀ Yorùbá pátá àwa ní kẹjẹ́ ká jí lójú oorun wa wípé níbi tá à ń bá lọ yìí gbogbo wa pátá la nílò láti gbé ìgbésẹ̀ la nílò láti dìde ká gbára wa kúrò lọ́wọ́ àwọn kinní burúkú wọ̀nyí ẹ jẹ́ kí á rí èròǹgbà yín ní abẹ́ fọ́nà yẹn ènìyàn wa Yorùbá jí máa sùn bí wọ́n ṣe mú wọn yìí báyìí tó yẹ kí wọ́n ṣe ìdájọ́ gidi fún wọn nígbà tí wọ́n bá ti mú wọn wọn ò ń fi kankan ń ṣe wọ́n wọ́n ti fi wọ́n sílẹ̀ ni àwọn míì àti ṣe the same thing gbogbo àwọn tí wọ́n ti mú sẹ́yìn kí ni wọ́n ṣe fún wọn ṣé ẹ ti rí wọ́n túbọ̀ wá ń ṣe wọ́n ń ṣe sí i bẹ́ẹ̀ ṣe mú wọn yìí kọ́ lọ jù wọ́n sí kirikiri kí wọ́n mú wọn kí wọ́n ṣe kinní yẹn fún wọn tààràtààrà ṣe rí pé ojú wọn ṣe rí bó ṣe ń wo àwọn tó mú wọn ṣe rí bó ṣe ń wò wọ́n tó wù wọ́n tó mọ́ wọn lójú ẹ wo adúrú ṣakaṣaka gbogbo ṣaka tó wà ní mọ́tò yẹn pátá ni wọ́n kó ọta ìbọn sí nílẹ̀ Yorùbá lábẹ́ ìṣèjọba ọmọ Yorùbá. Àṣàkẹ́ TV show.